nǹkan mọ̀ yan lórílẹ̀‐èdè Nàìjíríà rí a ìgbọ́ gbogbo èèyàn ọmọ Nàìjíríà níbikíbi tí èyí ti gbọ́ mi ní gbogbo àgbálá ayé nǹkan mọ̀ ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè kàyéfì ńlá mọ̀ ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà rí a kí Ọlọ́run Elédùmarè kó mọ̀mọ̀ ṣàánú rí a lórílẹ̀‐èdè mọ́ ni o níbi ọ̀rọ̀ orílẹ̀‐èdè èdè dúró bẹ́ẹ̀ mọ̀mọ̀ sí fọkànbalẹ̀ kọ́lọ́run Elédùmarè kó mọ̀mọ̀ já ṣúnṣe o kó mọ̀ já rọ̀rùn kó mọ̀ já kàkùnà lórílẹ̀‐èdè. ìbéèrè mo tó wá fẹ́ béèrè lọ́wọ́ gbogbo èèyàn ọmọ Nàìjíríà pátápátá káàkiri níbikíbi téèyàn ti ń gbọ́ mi etí yín mi á gbọ́ bí o ṣe rí òwe hàn bàbá rẹ̀ ń yé bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ kọ́lọ́run Elédùmarè kó mọ̀ já ṣúnṣe ṣe rí bí kan mọ̀lógún tí bẹ̀rẹ̀ o ìbéèrè mi mọ́ jẹ́mi gbàgbé jẹ́mi béèrè lọ́wọ́ yín ṣé àwọn olórí tá a yan olórí tá a mọ̀ yàn lórílẹ̀‐èdè Nàìjíríà ṣé torí pé kán lè àfìyà já láàfin yan olórí ni àbí ìtorí pé kí mẹ̀kúnnù kí ohun gbogbo kó lè dẹrùn fún gbogbo rí àlàáfin yan olórí àbí torí pé kíyà kó lè bà á já láàfin yan olórí ni torí bí ọ̀rọ̀ orílẹ̀-èdè èdè dúró bẹ́ẹ̀ èyí ènìyàn tàbá yóò yé ènìyàn irọ́ là á pa ìmọ̀jà tán ráríá ìgbà Buhari tó wà lórí àléfà a pariwo pé nǹkan wọ́n o nígbà Buhari kò níbẹ̀ tọ́gágun kàn ti porúkọ rẹ̀ president ria Bọ́lá Ahmed Tinubu náà tó débẹ̀ tí ẹ̀ náà tó le ju ti Buhari lọ sórí Bọ́lá Ahmed president ria ni yéé ti bẹ̀rẹ̀ o kódà kí Buhari gan tó débẹ̀ ni gbogbo nǹkan ti ṣẹlẹ̀ tó fi jẹ́ pé tí ìgbà president kan bẹ́ẹ̀ a lè tánàdá wọn bá tó ti débẹ̀ a tó le koko tí president Bọ́lá Ahmed Tinubu bá tó kún bẹ́ẹ̀ yé bá tó wà bọ́ sí bẹ́ẹ̀ a tó lè yé sí àṣẹ lórílẹ̀‐èdè kan ṣe rí mo wá ti wòye nǹkan kan ti wá dá mi lójú lọ́rọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà bẹ́ẹ̀ mérò bẹ́ẹ̀ la nídìí adarí o a kàn tanraria ní ìmọ̀jà tanraria mọ́ gbogbo èèyàn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà gbogbo èèyàn mẹ̀kúnnù tẹ́ ẹ̀ gbọ́ mi àwọn kọ́ńtì kan wà ọmọ ládarí bẹ́ẹ̀ dẹ̀ ni ohun tẹ́lẹ̀ ṣe ìyá àmọ̀mọ̀ jẹ́ o ọmọ dámẹ́kúnnù mọ̀ ọmọ dolówó mọ̀ olúkálùkù mọ̀ ṣe tirẹ̀ o gbogbo nǹkan mọ̀ lọ dédé o bẹ́ẹ̀ dẹ̀ ni lórílẹ̀‐èdè Nàìjíríà tán bá yí orílẹ̀‐èdè tó dáa jù lágbàáyé Nàìjíríà mọ̀mọ̀ wà lára rẹ̀ o a ní resources tó pọ̀ gan a lépo a ní different thing a ní different thing resources tó wà òkè kí a fi resources rí a ṣe àmú jẹrari àníyà kí àmú resources rí a ṣe àmú resources rí a àmú jẹrari àníyà kábí àbáyàrá já sí níbi yé ṣùgbọ́n ìbéèrè mi lọ́wọ́ gbogbo èèyàn ọmọ Nàìjíríà pátápátá àti gbogbo èèyàn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà mo bẹ̀ ń lẹ́bẹ̀ kànjọ́ ìsí ẹ̀fọ́nrán kó kan gbogbo àgbáyé pátá torí yà mí jẹ mẹ̀kúnnù kọ́lọ́run Elédùmarè kó bá fòpin sí o wọ́n yí Yèrèpè gbára rẹ̀ gbági oko ó dábàá làágbára ríà o níbi ọ̀rọ̀ orílẹ̀-èdè èdè dúró bẹ́ẹ̀ wọ́n yí àwọn bàbá rẹ̀ yí Yèrèpè gbára rẹ̀ gbági oko ǹjẹ́ agbára ríà lọ́wọ́ pípù mẹ́rò bẹ́ẹ̀ la nídìí adarí lọ́rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ìmọ̀jà tanraria mọ́ wọ́n yí òrìṣà bó lè gbèmí fi mí lẹ̀ bó ṣe bá mi wọ́n yí òrìṣà bó lè gbèmí fi mí lẹ̀ bó ṣe bá mi ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó mọ̀mọ̀ tó gẹ́ ìyà jẹ mẹ̀kúnnù tó gẹ́ torí bí ṣé wá rí bí ọ̀rọ̀ Nàìjíríà dé dúró bẹ́ẹ̀ àfi bí gbàtàbà aládarí kankan ibi aládarí sí ni pé ká sáà gbọ́ tírílíọ̀n ká gbọ́ bílíọ̀n etí nìkan là á fi gbọ́ gbogbo kìíní kábíyàn kó wọ́n sí kábíyàn kó sí torí àròpó yẹ ká fowó ká fi tó lù ṣe ká fi kọ́ company
káwọn ọmọ iléèwé tó lọ sùkúrù káwọn fi ríṣẹ́ ṣe àwọn tó jáde yunifásitì tó bá jẹ́ pé bí orílẹ̀-èdè ti sùn ní kódà kẹ́nìyàn jáde primary 6 gan ó yẹ kó a rí ibi tó àti ṣiṣẹ́ gidi lórílẹ̀-èdè tó ní àgbowó gidi torí resources a ní lórílẹ̀-èdè ó tó a jẹ àbí sàn adarí rí a nìkan ló ní wọ́n láǹfààní láti jọrọ̀ resources orílẹ̀-èdè Nàìjíríà ní torí ibi ọ̀rọ̀ orílẹ̀-èdè èdè dúró bẹ́ẹ̀ mẹ́rò bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ àjọ bí ẹni tó ládarí o ìmọ̀jà àtànraria ó dàbí bí ọ̀rọ̀ orílẹ̀-èdè rí adé dúró bẹ́ẹ̀ á ní èdè adarí ìmọ̀wùlẹ̀ já àtànraria fún yéènì torí àtìgbárúrí àti dáyé tá a ti gbọ́njú tí pírẹsidẹ́ǹtì yìí bá jẹ ariwo tá a pa ni pé nǹkan mọ̀mọ̀ tí wọ́n tí àtúndà wọn bá tó débẹ̀ bẹ́ẹ̀ náà láàrí títí tó fi dórí president Bọ́lá Ahmed Tinubu lẹ́yìn Bọ́lá Ahmed Tinubu bẹ́ẹ̀ president rí a yìí ó bá tó fẹ́ wọlé bẹ́ẹ̀ àtọmọrú ìyà tá a máa jẹ Ọlọ́run Elédùmarè mọ̀mọ̀ já sínsú ọ̀rọ̀ rí wá dàbí àwọn ọmọ Ísírẹ́lì tó sọ pé Olúwa afẹ́ ọba afẹ́ ọba afẹ́ ọba dandan tán yà àyàn Sọ́ọ̀lù lọ́ba ìmọ̀já ronú sọ̀rọ̀ rí àríà lórílẹ̀-èdè Nàìjíríà Ọlọ́run Elédùmarè mọ̀mọ̀ já sínsú kọ́mọ 40 50 kó mọ̀ ti àchífù nǹkankan ọjọ́ orí dẹ̀ lọ kábí abáyàrá já síbi yìí ṣùgbọ́n ìmọ̀ gbàgbé ìbéèrè mi o orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà ni wà iṣẹ́ fọ́nrán kí n farabalẹ̀ kí n gbọ́ fọ́nrán ohun ìyẹn náà bá fẹ́ sọ kí n sọ sápò kọ́mẹ́ntì rí a ìbéèrè mi mo fẹ́ kí a kọ́mẹ́ntì sábẹ́ fọ́nrán kí a dá a lóhùn ṣé torí kí kán lè bá fìyà jẹ mẹ̀kúnnù láfi yan darí lórílẹ̀-èdè Nàìjíríà ní àbí torí kíni gbogbo rí alámọ̀ pé bí torílẹ̀-èdè èdè dúró lónìí ẹsẹ̀ ní mọ̀mọ̀ wo torí wọn àwọn ènìyàn lákọjá lórílẹ̀-èdè ibẹ̀ ó kọjá bẹ́ẹ̀ o wọn àwọn ènìyàn mọ̀ lákọjá lórílẹ̀-èdè ó mọ̀mọ̀ kọjá bẹ́ẹ̀ o ibi torílẹ̀-èdè èdè dúró bẹ́ẹ̀ tí ẹ bá nọ́tìsì lẹ́nu ọjọ́ mẹ́ta ènìyàn kàn kú bí gbàdìyẹ bá kú ni bẹ́ẹ̀ ni a rí fọ́nrán mi lórí Facebook ẹlòmí akẹ́dẹ̀dẹ̀ sún sẹ́nu steering bẹ adẹ́bà bẹ́ lọ ẹlòmí ikú tí ẹ̀yẹ kó pẹ̀lòmí lé pẹ̀lòmí lọ́spítà àtẹnitẹ́ lọ sọ́spítà gan torí pé ìlú dẹrùn ìlú mọ̀rọ̀gbọ́n náà mọ̀ ní o ìyà mi jẹ ènìyàn lórílẹ̀-èdè Nàìjíríà ebi mi pa ènìyàn rí ohun tán a jẹ ẹlòmí dẹ́ ní fámílì ẹlòmí níyàwó ó lọ́mọ méjì ẹlòmí níyàwó lọ́mọ mẹ́ta ohun tó ń ga àjẹsẹ́nu ara rẹ̀ gan èsì dépò pé tá a fi bọ́ fámílì rẹ̀ kábíà mi lọ lórílẹ̀-èdè Nàìjíríà ọlọ́kọ̀ tẹ́ wà lórílẹ̀-èdè Nàìjíríà kábí omi wà rẹ̀ kábí omi gbé wa lọ àfikọ́ Ọlọ́run Elédùmarè kó mọ̀mọ̀ já sí ń ṣe o kábí àádarí irí á wà lọ lórílẹ̀-èdè káàtì pé yéé bẹ́ẹ̀ ìbéèrè mi sí gbogbo èèyàn ọmọ Nàìjíríà pátápátá níbikíbi tí èyí ti gbọ́ mi ìwọ gbogbo èèyàn ọmọ Nàìjíríà gbogbo èèyàn lólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà tí ń wò mí iṣẹ́ ẹ̀fọ́nrán káàkiri gbogbo àgbáyé kó kan gbogbo ènìyàn lára kó kan gbogbo àtẹ́ẹ̀tì rí fọ́nrán kó kàn lára ǹjẹ́ kí fọ́nrán go viral ìwọ ìmọ̀bínú ọ̀rọ̀ ló ká mi lára gbogbo èèyàn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà gbogbo èèyàn ọmọ Nàìjíríà pátápátá káàkiri gbogbo àgbáyé níbikíbi tí ń ti ń gbọ́ mi tí ń ti ń wò mí lágbọ́rọ̀ Ọlọ́run Elédùmarè ojú tí ń fi ń wò mí ojú náà mi afọ́ etí tí ń fi gbọ́ mi etí náà mi adí o orere bí ìyé létí yín mi agbọ́ ìdẹ̀ mi aṣunṣe o
níbi orílẹ̀-èdè Nàìjíríà dé dúró àmì àkábàámọ̀ o torí bí ìyà jẹ mẹ̀kúnnù débẹ̀ wọn ó lágbára ni o ìlú rọgbọ o ọba rí aláyé àtijọ́ yán àgbà wọ́n yí bébí bá kó nínú ìṣẹ́bùṣe èsòwò ní Nàìjíríà èsìṣẹ́ ebi pa ènìyàn ìyà jẹ mẹ̀kúnnù kábí àbáyàrá já sí níbi yéé bẹ ìjọ́wò la fẹ́ ṣe gbogbo yéé dá bẹ́ẹ̀ dẹ̀ ni oríṣiríṣi ogun lé dìde yán àgbẹ̀ yán àgbẹ̀ ní Nàìjíríà ṣe bọ́n ìjọba rí anẹ́nẹ́ sọ pé ènìyàn fẹ́ dáko mọ́ pé ilé fìyà jẹ á yán àgbẹ̀ tó ń dáko bẹ́ẹ̀ àwọn Fúlàní náà tó gbé ti hàn dé o. Hello Nigerians, down Ubanku. They said we are the problem of this country. We and Boko Haram. Kariane. Before we came, there has been problem of bad roads, no light, poor medical supply, and you call us the problem. Àgbẹ̀ tó jíṣẹ́ jìyà tó yà sanko tó gbin ẹ̀gẹ́ tó gbin gbàdo tó gbin ẹ̀fọ́ tó gbin gbogbo rẹ̀ tó gbin gbogbo àgbẹ̀ gbìn táwọn Fúlàní dẹ̀yà wá láti odidi ìlú rian àwọn Fúlàní tẹ́ gbìn kankan sí ìlú ara rian tádẹ̀ wá sálẹ̀ Yorùbá níbẹ̀ tádẹ̀ da mọ̀lú sínú àgbẹ̀ gbìn sóhun àgbẹ̀ gbìn ìṣòkò rẹ̀ táwọn mọ̀lú dẹ̀ jẹ́ sáàdẹ̀ níjọba lórílẹ̀-èdè bẹ́ẹ̀ sáàládarí bẹ́ẹ̀ torí bí ọ̀rọ̀ orílẹ̀-èdè èdè dúró bẹ́ẹ̀ èyí ènìyàn sáàládarí lórílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ sáàládarí torí àwọn ìjọba rí náà rí gbogbo ohun ẹsẹ̀lẹ̀ èsì gbèsè àmọ́mọ̀ gbèsè o èsì gbèsè àmọ́ gbèsè sáà ìjọba náà fún àwọn Fúlàní lọ́wọ́ ni pé kẹ́yà mọ́ fún àgbẹ̀ kẹ́yà fún ọ ní pírọ́blẹ́mù pé gbogbo wọn bá ti gbìn kán da mọ̀lú wọbẹ̀ kán mọ̀lú rí kó a jẹ́ láyé àtijọ́ ṣe mọ̀ yàn Fúlàní láyé àtijọ́ ṣe mọ̀ yàn Fúlàní ọ̀pá bí iye mọ̀nà Fúlàní mọ̀ fi da mọ̀lú o ṣùgbọ́n láyé ìsìn kéètì jẹ́ ìbọn bí AK-47 ní a bá lọ́wọ́ Fúlàní tẹ́ da mọ̀lú kàbí ó ti ríbọn kàbí Fúlàní ti ríbọn yèsí gbébọn lé Fúlàní lọ́wọ́ Fúlàní tẹ́ fi tó jẹ́ pé pọ̀pá bí iye ní Fúlàní fi dàgbà mọ̀lú láyé ìsìn AK-47 mọ̀ ní Fúlàní mọ̀ ti dàgbà mọ̀lú náà mọ̀ fi dà mọ̀lú o bẹ́ẹ̀ ṣe dà mọ̀lú náà dànìyàn náà pànìyàn ṣé torí káà lè pànìyàn náà fi àbọn lé àwọn Fúlàní lọ́wọ́ ni àbí torí kéré ni àbí ìmọ̀lú tán àwọn Fúlàní dá àbójú ogun ní mẹ́rẹ̀ sójú ogun náà Fúlàní mẹ́rẹ̀ ní tẹ́ kó bọ̀n lé wọn lọ tí kẹ́yà àpọn mẹ̀kúnnù tán bá dẹ̀ ti kó àwọn mọ̀lú rí wọn débi àgbẹ̀ gbin nǹkan ọ̀gbìn rẹ̀ sí ńgbọ̀n mọ̀lú bá dẹ̀ jẹ gbogbo rẹ̀ tán bágbẹ̀ bá yọjú ìgbẹ́ wọn á pa àgbẹ̀ òǹsóko àná alánà bẹ́ẹ̀ náà yà pa àgbẹ̀ kan sí Sákúrẹ́ l'Ondo State náà pa àgbẹ̀ síbẹ̀ odidi ènìyàn mẹ́ta náà pa sí oko táàràlú ńgbọ̀n retí rẹ̀ tẹ́mọ̀ tẹ́rì pé àwọn pípù mọ̀ wálé ìgbẹ́ náà lọ sóko náà bọ̀n tán Fúlàní tán ti da mọ̀lú sóko rí hàn tán mọ̀lú ti jẹ gbogbo ẹ̀gẹ́ tẹ́ ti dàgbàdo rí hàn òkú rí hàn mọ̀nẹ́mọ̀ bá nílẹ̀ o kí hàn ìbéèrè mi sáà ìjọba rẹ̀ àti sí gbogbo èèyàn ọmọ Nàìjíríà pátápátá níbikíbi tẹ́ ẹ̀ ti gbọ́ mi káwọn Fúlàní mẹ́ fi ìbọn ṣe torí láyé àtijọ́ gbogbo rí alamọ̀pọ̀n Fúlàní ọmọ ń da mọ̀lú kiri
wọn bàbá ríà wọn ní bọ́ ọmọdé bàbá tàn ó máa bá àrọ́bá wọn yá àrọ́bá bí ìyé mọ̀mọ́dé bàbá àtàn wọn àwa náà gbọ́njú bá ní fílàní pọ̀pá bí ìyé ní fílàní fi dàgbà mọ̀lú kódà bójú gbá lọ́gán pọ̀pá bí ìyé ní fílàní á fi dá mọ̀lú kí ìbọn kábí fílàní ti yárí ìbọn bẹ́ẹ̀ o kábí fílàní ti ríbọn bẹ́ẹ̀ ni a ríbọn bí AK-47 lọ́wọ́ fílàní wọ́n ó ju AK-47 gan ìhárí lọ́wọ́ rí hàn ṣé kán lè àfìbọn dẹ́rùbá lálẹ̀ Yorùbá kán lè apá ṣé torí rẹ̀ lẹ́fi kóbọn lé hàn lọ àbí ká má bàa lẹ́nu ọ̀rọ̀ àbí kí ká má bàa lẹ́nu ọ̀rọ̀ lálẹ̀ Yorùbá àti lálẹ̀ Yíbò ní fi kóbọn lé hàn fílàní lọ́wọ́ pé tí bá ti dá mọ̀lú sóko rí hàn tán tẹ́ bá ti jẹ ohun ọ̀gbìn wọn tán kí n tó pa án ṣé mọ̀ yí ogun ní wà ìbẹ̀rù ogun ní mọ́ ẹsẹ̀ ní mọ́ parí rẹ̀ torí èyí ènìyàn èyí mi o ìwọ mo kí gbogbo èèyàn lólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà mo kí gbogbo èèyàn tẹ́ ń join wa lágbára Ọlọ́run Elédùmarè èmi àṣìṣe mo kí gbogbo èèyàn tẹ́ ń gbọ́ mi o mo kọ́ ọmọdé mo kọ́ àgbàlagbà ó rere bí ìyé létí ìyẹn mi àgbọ́ ìwọ níbi tá a fi àdàgbà ètò òsọlẹ̀ sí ni yìí lẹ́ni bí bá tó ṣe lọ àtúnjẹ́ kí a gbọ́ ìwọ kí n má gbàgbé kí a kọ́mẹ́ǹtì sórí ètò kí a láìkì rẹ̀ kí a share rẹ̀ ó rere bí ìyé lójú wa mi àrí o a máa rọrùn a mi àkàkùnà a mi àṣìṣe o ìwọ mo rí iná o yẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáyé gbogbo èèyàn ọmọ Nàìjíríà ire o ó dìgbà.